ọ̀kan pàtàkì lára àwọn gbajúmọ̀ àti alágbára olóṣèlú ní ilẹ̀ haúsá tó ti fi ìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ niger fún bíi ọdún mẹ́jọ ìyẹn babangida aliyu ó mà ti fi ọgbọ́n fòǹtẹ̀ lu ààrẹ bọ́lá ahmed tinubu fún sáà kejì ọdún 2027 tó sì jẹ́ pé níṣẹ́ lọ̀rọ̀ tí ń jà rẹ̀ ní ilẹ̀ haúsá àti láàrin àwọn olóṣèlú alátakò tọ́rọ̀ sì fẹ́ yí àwọn alátakò mọ̀ pé èèwọ̀ lóde tí babangida aliyu tó fi ń fòǹtẹ̀ lu ààrẹ bọ́lá ahmed tinubu nígbà tí wọ́n jọ sí nínú ẹgbẹ́ òṣèlú kan náà ẹ̀rẹ̀ ti pé ọmọ ẹgbẹ́ òṣèlú pdp ìní babangida aliyu kò sì fìgbà kan kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà rí kódà olóyè ẹgbẹ́ ni tó sì tún wà nínú ìpàdé ìgbìmọ̀ tó ga jùlọ ti ẹgbẹ́ òṣèlú pdp tí wọ́n ṣe láìpẹ́ yìí bẹ́ẹ̀ ni ààrẹ bọ́lá ahmed tinubu ń jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ṣùgbọ́n tó jẹ́ pé nínú ìfọ̀rọ̀wérọ̀ tí babangida aliyu tó ṣẹ̀ṣẹ̀ ṣe lórí tẹlifíṣàn ẹni wọ́n ti bí nípa ìjọba tinubu tó sì jẹ́ kó di mọ̀ pé ìjọba tinubu ń ṣe dáadáa àti pé báwọn bá fún olóògbé muhammadu buhari tó jẹ́ ààrẹ àná láàyè láti ṣèjọba ọdún mẹ́jọ ó yẹ kán lè fún tinubu náà láàyè láti ṣe tiẹ̀ àti pé lóòótọ́ ó ní inú bí àwọn èèyàn àwọn haúsá sì wò pé nígbà tó jẹ́ pé àwọn làwọn fún tinubu ní ìbò ìdá mẹ́rìnlélọ́gọ́ta 64% nínú ìbò tó sọ di ààrẹ lọ́dún 2023 ó yẹ kó lè ṣe nǹkan rẹpẹtẹ nǹkan tá a bọ̀ nǹkan púpọ̀ fún àwọn ó ní eléyìí lóòótọ́ ó yẹ kó máa ta àwọn lára ṣùgbọ́n tó ní tinubu kó ń gbìyànjú ó náà bọ̀ ẹdìyẹ láàgbò ìyá rẹ̀ ní òjẹ́ kámọ̀ ó ní àwọn tí ò jẹ́ kí iṣẹ́ tinubu kó yọ síta ní làwọn òṣìṣẹ́ tó yẹ kí wọ́n máa polongo kó máa fọn rere iṣẹ́ tabua tó ń ṣe ṣùgbọ́n tó ní eléyìí gan ni òjẹ́ káwọn èèyàn mọ àwọn nǹkan ribiribi tí tinubu ń ṣe nítorí pé àwọn òṣìṣẹ́ pàápàá àwọn agbẹnusọ ẹ̀ wọn àpariwo iṣẹ́ rẹ̀ tó ṣe wọn sì fọn rere àwọn nǹkan ribiribi tó ti ṣe tó ẹ sì tún rántí pé lásìkò tí àwọn ẹgbẹ́ kan ìyẹn Sir Ahmadu Bello Memorial Foundation tí wọ́n ṣe ìpàdé àpérò ọjọ́ méjì ní ìlú Kaduna ní Àríwá House láti jíròrò lórí sáà kejì Tinubu Babangida Aliyu náà wà níbẹ̀ ọ̀rọ̀ tó sì tún sọ ohun dọ́gbọ́n fi ọ̀rọ̀ gbé Tinubu lẹ́yìn ni nítorí pé Babangida Aliyu ohun gbà ló jẹ́ alága àgbìmọ̀ tó ga jùlọ ẹgbẹ́ Sir Ahmadu Bello Memorial Foundation tó ṣàgbátẹrù àti àgbékalẹ̀ àpérò ọlọ́jọ́ méjì náà ní báyìí Babangida Aliyu ó ti fi ọgbọ́n fòǹtẹ̀ lu Tinubu fún sáà kejì kódà tó jẹ́ kó di mọ̀ pé ọ̀pọ̀ nǹkan ribiribi ló ti ṣe ṣùgbọ́n àwọn ọmọlẹ́yìn ẹ̀ ní kò pariwo ẹ̀ tó sì tó jẹ́ kó di mọ̀ wípé ó yẹ ká fóun náà láàyè láti ṣọdún mẹ́jọ ọ̀rọ̀ tó sọ ó ti di wàhálà o tó sì jẹ́ pé àwọn alátakò pápá àwọn ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ń wò tíyanu ni pé èwo gan ló ń ṣe nítorí pé ọ̀ṣákà tó ṣókún ni ó fẹ́ kí ẹgbẹ́ òṣèlú PDP ṣèjọba ó tún lọ ń fòǹtẹ̀ lu alátakò ẹ̀ ìyàn ààrẹ Bọ́lá Ahmed Tinubu.